Waliyullahi ẹ̀sùn lónìí. Tadinu min kama wadatin. Ẹ̀kọ́ máa ń lé ẹja tẹ́ ní àfẹ́ni tí ọba tẹ́ gbèsè. Tadinu minni. Ọlọ́run ti ṣe léyìí ó ti mójú kó mbẹ́. Tadinu min kama wadatin. Àwọn tí wọ́n ní mi ò ní wá wọ́n rò bójú ó tì í ni àwọn lójú tì. Tadinu min kama wadatin. Kí ni wọ́n wá ń bí ọ̀tẹ̀ pé nìkan ò ní wá? Tadinu min kama wadatin. Ìzámá ṣíta fi dàrẹ́ ní tẹ̀sán-án. Fàkàkiri bí sọlá ti àlá Muhammad. Fàkàkiri bí sọlá ti àlá Muhammad. Abiyamọ tó fẹ́ kí ọdún tí ń bọ̀ bá òun dáadáa kó ló bá Ànábì lẹ́ẹ̀mẹ́ta. Ìzámá ṣíta fi dàrẹ́ ní tẹ̀sán-án. Ó ṣeun. Fàkàkiri bí Ṣé Muhammad sọlá lẹ́hìn? ti àlá Muhammad. Fàkàkiri bí sọlá ti àlá Muhammad. Ẹ̀yin ọmọ kéwú látòrí tèmi. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní Darul Hikma. Ìzámá ṣíta. Gbogbo orin tọ́lọ́wọ̀n bá ṣe fún ni ẹ gbọ́dọ̀ ṣe gbéraga. Bidare ni tazad. Gbogbo mímọ̀ tẹ bá ní láyé ẹ gbọ́dọ̀ fi ṣe gbéraga. Kam jahili mutawadi'in. O ṣeun. Satara tawadu jahlahun. Kamu jahilin mutawaddi'in. Satara tawadu ja'alahu wa mumayyizin fi ilmihi. Hadama takaburu bi'ilahu bolo tuwi. Kam jahili mutawadi'in. Ẹ̀yin oní fídíò yìí ti pọ̀jù níwájú mi ẹ bá ń fún báyìí kí n máa rí àwọn olólùfẹ́ mi. Kam jahili mutawadi'in. Gbogbo ẹ̀yin ọmọ akéwì ní náà. Kam jahili mutawadi'in. Ànábì tá à ń sọjọ́ bí wọn. Sallallahu alaihi wasallam. Ànábì ò ní gbéraga. Kam jahili mutawadi'in. Gbogbo àfa tẹ bá ti rí ẹ̀wù gbéraga lọ́rọ̀ rẹ̀ ṣètánì ni ṣètánì làfà rẹ̀. Kam jahili mutawadi'in. Gbogbo aláìmọ̀ kan láyé tí ó mọ nǹkan kan Mutawadi'in. tó wá ní tẹríba pẹ̀lú àìmọ̀ kan rẹ̀. Satara tawadu jahlahun. Ìtẹríba tó ní yẹn yóò sì máa bo kọ̀ọ̀kan àìmọ̀ kan rẹ̀. Wa mumayyizin Wa mumayyizin fi ilmihi. Adama takabbur fadilawan. Àmọ́ gbogbo ẹni tó máa kọ́, tó máa tẹ́, tó máa náwù, tó máa sọ́rùfù, tó máa bàlágà, tó máa mántìkì, tó máa àrúdù. Wa mumayyizin fi ilmihi. Tí wàá rìnrìn táǹkù pé ẹnìkan jẹgi. Adama takabbur fadilawan. Kò wọ dáadáa, kò wọ lókè, ìsàlẹ̀ ló yẹ kó ti wọ. Adama takabbur fadilawan. Kò rí wọ́ dáadáa, ó wá ń sọ̀tẹ̀, ó wá ń lọ gé ẹnu ibi téèyàn ti ṣe àṣìṣe. Adama takabbur fadilawan. Ma min abdi illa wa tazillu qadama'u sha'a am aba. Adama takabbur fadilawan. Ma min abdin illa wa tazillu qadama'u sha'a am aba. Kò sẹ́ni tí ó rìn tí ò ní ṣe mistake. Adama takabbur fadilawan. Wọ́n fẹ́ tú àṣírí ọmọ ìyá rẹ̀ síta. Ta ló sọ fún ọpọlọ́wọ́ òbò tiẹ̀ náà kalẹ̀? Wada'i takabbur ma hayayta. Mistake ọmọ ìyá rẹ̀ ló ń sọ ọ̀bẹ̀rù Ọlọ́run. Wala tusahibu anahu inna takabbur lil fatan. Ó lẹ́nìkan jẹgi. Inna takabbur lil fatan. Ó jẹgi. Ẹni tí ń jẹ chicken tó ní ń jẹgi. Inna takabbur lil fatan. Ẹni tí inú rẹ̀ ò dùn rí yóò wá ká sọ́sọ́ ẹ̀ ti rí lójú ẹlòmíì máa fà mí. Inna takabbur lil fatan aibun. Oníyàn jẹgi. Lil fatan aibun. Ẹni tó ní ó jẹgi ń jẹ chicken. Lil fatan aibun. Ń jẹ ṣàwámà. Aibun lil fatan. Ń jẹ barbecue. Aibun lil fatan. Wọ́n pọ́n lásọ̀ káàkiri
olóyìn ká ń jẹgi o sì bẹ̀rù Ọlọ́run bí ẹni rí o bá bí ọ ọ̀dà kí wọ́n túnra rẹ̀ bí kí wọ́n lè rẹ́ni rẹ̀ bí. Inna takabbura lil fata aibun yuqabilu fi'lahu. bá a bá kójọ torí ànábì ò ní gbéraga. Inna takabbura lil fata aibun yuqabilu fi'lahu. ọgbàgbé ni pé má yuqalu li abdi lima lam takun mu'riba. Ayyakumullah. bó ti wí náà ló gbọ́ etí rẹ̀ ò di. Inna takabbura lil fata. lákàyè rẹ̀ ni ọ tẹ́lẹ̀ má ṣe bí ẹ hàn náà. Inna takabbura lil fata aibun. kọ́ má bàa gbàlejò tó ju tiẹ̀ lọ. Inna takabbura lil fata aibun. má yuqalu li abdi lima lam takun mu'riban fa innama yuqalu lahu lima kunta mudhniba. àní béèrè lọ́wọ́ ọmọ èèyàn ń jọ kíyámà pé já àzẹ́yìdù dọ̀rábà zẹ́yìdù àmúra àní béèrè yìí lọ́wọ́. Inna takabbura lil fata aibun. àmọ́ ọ̀gbọ́n tó ti lọ wí. má yuqalu li abdi lima lam takun mu'riba já àzẹ́yìdù dọ̀rábà zẹ́yìdù àmúra èyí tá a béèrè lọ́wọ́ rẹ̀ kọ́ wọn. fa innama yuqalu lahu lima kunta mudhniba. ẹsẹ̀ rẹ̀ ṣe wá pọ̀ báyìí tó jáfa. Inna takabbura lil fata aibun. bẹ́ẹ̀ni ọmọ ìyá rẹ̀ bá ń ṣeré lára rẹ̀ inú rẹ̀ ó kankan ni. Inna takabbura lil fata aibun. ìjàpá nínú wọn ọ̀dà wọn ní bẹ́ẹ̀ yẹn bá ti rẹ́yìn rẹ̀ yìí náà yóò wà pé inú rẹ̀ ọ̀dà. Inna takabbura lil fata aibun. Yuqabilu fi'lahu. ọ̀gá wa àgbà Nábì Muhammad wọn ò ní gbéraga gbogbo ẹni ó bá ní gbéraga yóò padà gbéra sálẹ̀. Inna takabbura lil fata aibun. bẹ́ẹ̀ ti pèmí kémi wálé mi ò ní wá lónìí èmi náà mú wà Nábì nù. Inna takabbura lil fata aibun. kí ni wọ́n ń pè ọ́ táwọn tá nífẹ̀ẹ́ rẹ̀ wá ń pè ọ́ kí ni wọ́n ń pè ọ́ níta táwọn tá nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ lo iyì rẹ̀ tó wá ló ti ju bákan lọ ta ló sọ fún ọ pé oore tọ́lọ̀ ń ṣe fún ọ láàárọ̀ wọ́n kalẹ̀kalẹ̀. Inna takabbura lil fata. asáyàrá àwọn tó ṣe wípé wọ́n wà nípò makama abudai wọ́n wà nípò kùtùbíyà láàárọ̀ ńgbà tí ó sì dọ̀sán wọ́n sì kú má tàkàfẹ́ra. Inna takabbura lil fata aibun. níbi ìgbéraga níbi ìgbéra sálẹ̀. Yuqabilu fi'lahu. ẹ̀yin tálábà ẹni náà ẹ dáhùn dáadáa gbogbo ntọ́lọ̀ ń bá léwulẹ̀ kó ṣe fún yẹn má fi ọmọ ìyá yín ṣe yẹ̀yẹ́. Inna takabbura lil fata. bẹ́ẹ̀ bá ṣàṣìṣe ẹ pè é ṣàkíyèsí ni pé a ó sì ṣe mistake ń bí yìí o má fi ọkàn mi fi bà tiẹ̀ jẹ́ bọ́ ọ bá bà tẹni ẹlẹ́ni jẹ́ tiẹ̀ náà bàjẹ́. Inna takabbura lil fata aibun. Ànábì ò ní wà bẹ́ẹ̀. Yuqabilu fi'lahu. ṣé kọ̀ọ̀kẹ́ táwọn wí sóhun ní ògbé wa wà ní Jánnà ni. Inna takabbura lil fata aibun. òun kọ́ ní ògbé wa wà ní Jánnà. Lil fata aibun. Yuqabilu fi'lahu. Ànábì sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ànábì ní bashiru wala tunaffiru. Inna takabbura. fa inni bu'istu mu'allima muyassira. Inna takabbura lil fata aibun. Ànábì ní ẹ máa fún gbogbo àwọn èèyàn ẹ máa fún wọn ní ròdò náà. Inna takabbura lil fata aibun. ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín ó máa le kókókó. Lil fata aibun. àwọn kan ní Súfí àwọn kan ní Sálàfí àwọn kan ní alùsùn ní gbogbo alùsùn náà ni wọn lẹ́nu bí alùsùn. Inna takabbura lil fata. akírun àbá akírun. Inna takabbura lil fata. bá a bá ń kírun ẹ bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. Inna takabbura lil fata. à ń gbàwẹ̀ àbá gbàwẹ̀. Inna takabbura lil fata aibun. ẹni tí ń bá ń gbàwẹ̀ nìkan ni ó máa dá mi lóhùn pé Allahu Akbar. Inna takabbura lil fata aibun. ayọ̀ sàká àbá ayọ̀ sàká. gbogbo ṣùrùtùl Islam èwo la ṣe ń bẹ̀. Allah. tẹ́ẹ̀mà wa hana fún wa torí ìfẹ́ Ànábì ta ni. Inna takabbura lil fata aibun. bàbá rẹ ló dáná ni. Inna takabbura lil fata aibun. bàbá sì lè ẹ wọ̀ náà. Inna takabbura lil fata aibun. bàbá ṣe tọ̀hún àwọ̀ náà. Lil fata aibun. ẹ sì jọ́dí jọ́ àlùkìyámà náà náà. Lil fata aibun. ìfẹ́ Ànábì ta wa ni Ànábì wí ìpè bashiru Ànábì ni ẹ máa dùn àwọn èèyàn nínú ẹ má le gbogbo bashiru wala tunaffiru ẹ
ẹ má le koko ẹ má jẹ́ kí wàásì yín ó le koko àwọn èèyàn fẹ́ ṣe ìsìláàmù tẹ́lẹ̀. Inna takabbura lil fata aibun. fa inni bu'istu mu'allima muyassira torí pé wọ́n gbé mi dìde ní àáfà ìrọ̀rùn fún àwọn àlìwúmọ̀ mi. Inna takabbura lil fata aibun. ibi tá ànábì fẹ́ràn wa dé njọ́ tó kù ọ̀la tí wọ́n fẹ́ kú. Sallallahu alayhi wa sallam. ó ń ṣe ọlọ́run ànábì tèmi. Sallallahu alayhi wa sallam. ànábì náà mo wí lẹ́yọ̀bó rẹ̀ dáadáa. Maka Muhammadin khuluqan wa khalqan. kana lakum a'udhu billahi minash shaitanir rajim kana lakum fi rasulillahi uswatun hasanatun. Ayyakum Allah. liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathiran. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. ọkọ̀ ọ̀la tó ń ṣe ọlọ́run fẹ́ kú àwọn sàábé anábì ò lè jáde síta. Liman kana yarjullaha wal yawmal akhir. àwọn sàábé wa ń sunkún ó ń ṣe ọlọ́run fẹ́ lọ wọ́n ń sunkún Sayyidina Abubakar Sayyidina Umar gbogbo wọn wá ń sunkún anábì ló fẹ́ anábì ní ń dágbére anábì wa béèrè lọ́wọ́ ìyálà wa Aisha ìpè ya thamarata qalbi èso ọkàn mi àwọn onísunkún nù mọ́ṣáláṣí yẹn lọ́ba wò wọ́n Aisha ní àwọn ọ̀rẹ́ yín náà ló ń sunkún. ó ń ṣe ọlọ́run ìjẹ́jọ́ Sunday anabi kú níjọ́ Monday. Sallallahu alayhi wa sallam. ó ń ṣe ọlọ́run wá rọ́jú wọ́n wo aṣọ wọn wọ́n wo àlìkínbà wọn wọ́n wá jáde sírí mímbàrí wọ́n wá rí àwọn sàábé wọ́n sunkún. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathiran. Ànábì ní kí ló dé tẹ́ ẹ fi sunkún wọn níbẹ̀ ni. torí pé ẹ jáde sí wa kò sí bó tilẹ̀ wò kórè yìí tó ẹ jáde ẹ kẹ́ o. Fi rasulillahi uswatun hasanatun. Ànábì ní bẹ́ẹ̀ ni Ànábì ní wọ́n béèrè lọ́wọ́ ẹrú kẹ́rú ṣẹ̀ṣà sáyé yìí lọ́ọ́ da ni àbọ̀hún àmẹ́rú ti ṣẹ̀ṣà ọ̀hún àwọn sàbí ò gbọ́ yìí istiara ni lọ́dọ̀ àwọn oníbàlágà wọ́n ní al-isti'aratu afdalu min al-kinayati wal-kinayatu afdalu min at-tasrih. wọ́n ní kẹ́rù ṣẹ̀ṣà ẹrú ti ṣẹ̀ṣà òkè. Abubakar Sayyidina Abubakar àwọn nìkan ni wọ́n gbọ́ yé ipa Ànábì ń dágbére ni o ẹkùn wọn tó wá pọ̀ sí. Ànábì wa ni ẹ má sunkún mọ́ falaysa al-mawhidu hahuna kìí ṣe ibi tọ́lọ́hún ti ṣàdéhùn pa àjọ pé àjọ kan rẹ̀ kìí ṣe sí gan ni bal innamal mawhidu jẹ̀dẹ̀ àlìjẹ́nà láti ní kú mọ́ àlìjẹ́nà níbi ò ti ní pa wá mọ́ àlìjẹ́nà ní ògbé ò ti ní gbé wá mọ́. ńgbà àwọn sàábé gbọ́ bẹ́ẹ̀ wọ́n á rí bó ṣe ọlọ́run ti ń dágbére ẹ wá wo ní tànàbí wá wí nígbẹ̀yìn. Sallallahu alayhi wa sallam. tí wọ́n ń bẹ nínú òrùn tó ń sá fún òrùn ànábì tó fẹ́ràn wa. Sallallahu alayhi wa sallam. Ànábì ní n ti ń dùn mí ni wípé mò ń mísì àwọn ọmọ ìyá mi. àwọn sàábé wa ní ya Rasulallahi. Sallallahu alayhi wa sallam. Ya Habiballahi. Sallallahu alayhi wa sallam. Ya Rasulallahi. Sallallahu alayhi wa sallam.
ń ṣe ọlọ́run pé alásìnà ikhwanakum sáwé sọmọ ìyá yín ni. ألسنا إخوانكم tẹ̀nígbà náà ẹ ń mísì àwọn ọmọ ìyá yín sáwé sọmọ ìyá yín. ألسنا إخوانكم anábìnrinlá alifukala ẹ̀yin sọmọ ìyá mi antum sahabi antum ahababi ọ̀rẹ́ mi kòríkòsò mi lẹ́yìn ẹ̀yin sọmọ ìyá mi. àwọn ọmọ ìyá mi tí mo ní mo ń miss tí ń miss wọn already òun làwọn tani làwọn àlìhùmọ́ mi àwọn ò bá mi láyé ọ̀rọ̀ mi ni wọ́n máa gbọ́ wọ́n sì máa tẹ̀lé àwọn ọmọ ìyá mi wọn ò ní bá mi láyé ọ̀rọ̀ mi ni wọ́n máa kà wọn ò rí mi wọn ò gbọ́ mi àkọọ́lẹ̀ mi ni wọ́n rí wọ́n sì máa tẹ̀lé àwọn ni mi ò ní fojú rí àwọn ni wọn ò fojú rí mi àwọn lè mísì kalẹ̀ nígbà tó pọ̀ látà nábì fẹ́ kú ni wọ́n sọ bẹ́ẹ̀ o. لقد كان لكم àwọn ni mò ń mísì kalẹ̀ mísì ìhun ní sinmi nípa ìmì ànábì lẹ́kún táwa ni àwa ọmọ ìyá ànábì o. ṣé bá wà yín náà yìí sáwọn ará ànábì ni. أسوة حسنة ànábì náà ni tọ́lá wọn mísì wa ànábì ni wọ́n mísì wa ni wọ́n wá wà lónìí ló ń gbọ́rọ̀ ànábì yìí lọ kápá sílẹ̀ lórí òbó ànábì náà dáa. لمن كان يرجو الله واليوم الآخر كثيرا. bí wọn náà bá wá mísì ànábì tó sì fẹ́ pàdé ànábì. صلى الله عليه وسلم. man salla alayya bó o ló ti wí. tọ́ba bẹ́ẹ̀ bá salatu ọ̀yọ́ kan fún ànábì sallallahu kini sallallahu biha ashara mẹ́wàá lọ́wọ́ ó dà padà fún yàn tí ó fi sẹ̀sẹ̀ fún yàn yorùbá ànábì lẹ́ẹ̀kan náà kiri. صلى الله عليه وسلم. salli ya rabbana. ọlọ́run ti ṣe yìí ó ṣe àbí ó ṣe. alhamdulillah. wá bá ń tẹ́wọ́ sọ́lọ́run bá ń yan nabi Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni àdúrà rẹ̀ ò ní gbà lónìí òun lẹni tí tinú rẹ̀ ọ̀dà sẹ́ni tinú àfa tinú rẹ̀ ọ̀dà sáfà ìgbẹ́ rẹ̀. ọmọ kan lásọ kí ayé ni. bọ́ ọ tún gbọmọdúnwá yóò tún gbé oṣù bú. ìpè kọ́ kì í tún wá sọ̀kadà nìkan yóò gbé ọ lẹ́nu dáàfù báyìí. ẹni ọlọ́run ṣoore fún lòun bínú sí ni àbí ọlọ́run tó ṣoore fún yàn. ọba àwọn kò gbóhùn òsè fẹ́lòmíì náà máa bébí ti wà yìí níṣẹ́ bí mo ti bára mi náà nì kì í ṣoògùn kan kì í ṣagbára kan kì í ṣètè kan bẹ́ẹ̀ bá ní xidima àìmọye tó ṣe xidima jù wá lọ ṣé gbogbo 2+2 ní máa di 4 ni kì í ṣe gbogbo 2+2 ní di 4 lọ́dọ̀ ọlọ́run àti 0 ń jọ mí ara wọn ọmọ ànábì ọlọ́run tí ìjà ànábì ọlọ́run òṣìṣẹ́ àwọn ọmọ wọn lórí rẹ̀ níbi ọyàn bú tí wọ́n mú nígbà yàyà wọn. bá a bá ń sọjọ́ bí ànábì tí wọ́n fi ń bú wa nù ojoojúmọ́ ló yẹ ká máa rántí ànábì. ìwà wa ò dá ìwà wa tá a náà sàn sọjọ́ bí ànábì àníwà òṣìṣẹ́ tọ́lọ̀ ń fi ròyìn ànábì kì í ṣe irun kì í ṣàwẹ̀ kì í ṣe zakat ó ní fa innaka la'ala khulqin 'azim ìwà ni ìwà bọ́nà bíra rẹ̀ so níwà bọ́ọ̀ bá wá níwà tẹ́lẹ̀ èyí tí mo sọ lónìí try kò máa pretend kọ́lọ̀ fi sànú ọkàn rẹ̀ wà á bá ń sọ pé àyà Rabbana bí.